Ẹjọ́ kí la ṣe ní ìlú lónìí. Ipò àkọ́kọ́ àkọ́rí oore mi ni ọlọ́mọdé oyin ọkọ àtàwọn àbúrò rẹ̀. Inú mi dùn o, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi sí. Bàbá ọmọ kọ̀ọ̀kan àti ìyá ọmọ kí wọ́n tòbó sọ́wọ́ wájú ká máa wò wọ́n. Mo wá dúpẹ́ gbogbo bàbá tó bí ọmọ àti ìyá rẹ̀ ẹ jẹ́ ká máa wò wọ́n lọ́wọ́ wájú. Inú mi dùn gan ọba tó ṣáájú ó sì tún fi mílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọlọ́run tí ò fi mílẹ̀ tí ò fi mílẹ̀ lẹ́nu kó sì mọ́ fi mílẹ̀ títí àjọ ayérayé. Dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n wá. Àpáta iwájú ní ká máa wá ní àwọn tí wọ́n fẹ́ wájú tí wọ́n sì fẹ́ ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ wọn. Iwájú láàrin wọ́n kúrò ní pẹ̀lú bísímìlá Ọlọ́run jẹ́ wọlé pẹ̀lú alhamdulillah. Ìṣẹ̀dá gbogbo àwọn ọmọ wọn náà Ọlọ́run jẹ́ yàn kan yanjú. Wọ́n jẹ́ kan fojú sunkún ọmọ o. Ìfẹ́ tí wọ́n ní ìfẹ́ Ọlọ́run ni wọ́n ní lára. Wọn ò ní délé bá kú, wọn ò ní délé bòsè. Gbogbo àmùdùnú wọn yóò dọjọ́ lẹ́nu wọn lẹ́nu. Gbogbo tí ń jẹ́ òbí lórí wà nígbà. Gbogbo òṣèlú èso sí ayọ̀ tí wọ́n náà lójú ìṣojú lọ́la kó fáyà kó lọ́dọ̀ lọ lọ́la láwọ́láwọ̀ lápòátá ìlànà nǹkan mi ní Abdulrasaq Tawakaleti. Ẹ ṣeun a máa rí yín bá. Ẹ jòkó wájú ká máa wò yín níwájú kẹ́kọ̀ọ́jú sí tébù. Oríire yín ló dé kò sì ní lópin. Àbáfẹ́ yín. Gbogbo tí ń jẹ́ oníwàlímọ̀ lápapọ̀ ẹ dákun ẹ fún mi ní orúkọ àwọn ọmọ yẹn látòrí àásọ owó láwà ní òun làkọ́kọ́ owó láwà ní ìdálẹ́ ìgbà mọ́ta dákájú délé mọ̀lú kí wọ́n. Bọ́mọ kankan bá ti ń débì yóò máa wó láwà ní rẹ̀ débì ni àwọn àyíṣẹ́. Kò sí dàpọ̀. À ń kí bàbá àgbà kéwu yẹmí lórí ìjókòó. A tún wá ń kí bàbá kàlífà tìlífùlà fáyì náà lórí ìjókòó. Bọ́lá ń ṣe tó látàná náà nù. Allahu ta'ala. Kò sì bàjẹ́ tó fi dòní. Wa hafizakumullahu wa rahma. Kò sì ní bàjẹ́ tó bá dọ̀la náà. Àmín. Inú ilé bàbá àgbà kéwu yẹmí àti inú ilé bàbá kàlífà tìlífùlà fáyì inú ilé kan ni.
ìwọ ni kọ́ máa wá wò kọ́ máa rò lẹ́mìí ara tiẹ̀ bó bá ṣe rí. Èwo tiẹ̀. Àwa mọ̀ pé inú ilé kan nínú ilé méjèèjì. Adamallahu hayatakum. Tẹ́nìkan ò lè tún ti ń bẹ́ńbẹ́. Wallahi kadhalik. Ó gbé bàbá Khalifatul Ula Fáì, ó gbé wọn dìde káàkiri gbogbo ayé lórí tẹ̀sùbá tí wọ́n gbámú. Allahu akbar. Ó gbé bàbá àgbà Kéwúyẹmí náà dìde káàkiri gbogbo ayé lórí láàrin bàbá àgbàlagbà yìí. Allahu akbar. Ó sì ṣe tó ń kálukú lọ́tọ̀ọ̀tọ̀. Ọlọ́run wá ní káwọn méjèèjì orí iṣẹ́ kúlẹ̀ fáwọn ọmọ. Alhamdulillah. Ẹ̀já sọ pé alhamdulillah. Alhamdulillah. Kò rí bẹ́ẹ̀ ń gbogbo nulẹ̀ àfà. Alhamdulillah. Kódà kò rí bẹ́ẹ̀ ń gbogbo nulẹ̀ séwù. Alhamdulillah. Kò jẹ ẹlòmí yóò jẹ tán ni. Alájẹtán. Of Nigeria Limited. Yóò jẹ tán yẹ́nyẹ́. Tí ò ní sẹ́kù fẹ́ nìyẹn kan mọ́. Adúpẹ́ lọ́wọ́ náà ọmọ mi tí ó jẹ́ fọ́ọ̀tù ọ̀fẹ́ ló ṣe wà nígbà ìgbòyà inú mi dùn gan kódà tí wọ́n bá gbé sí nínú mi kò ní pọ̀ sí lórí eléyìí ní alákọ̀ọ́kọ́ lórí nípa ọkọ̀ ìjọba tí ọlọ́run wá gba ọmọ náà lọ́wọ́ ẹ ṣe kí olóòtú àmọ́ tí mo ní fún àwọn òbí ni pé irú nǹkan báyìí ó ṣe pàtàkì ní ìgbésí ayé ọmọ ẹ̀yọ́ ọmọ lórí ọmọ tí a bá kọ́ tí a fi ìlànà ìṣètò ọmọ náà padà yẹ àwùjọ àti bí a bá wò dé lónìí àwọn ọmọ pọ̀ sí pé wọ́n ti kọ́ wà tẹ̀ wọ́n ti yàwó wọ́n ti ṣe kan ìbẹ̀rù ọlọ́run ló sá ní ọkàn wọn wọ́n fi ti rò kalẹ̀ ọmọ tí yẹn bá fi sílé ẹ̀kọ́ sọ́nà láti bẹ̀rẹ̀ ìròyìn oníjẹ́ kó ní yàyàwó bí ọwọ́ nínú ilé ìgbé mo fi àdúgbò yìí rọ àwọn òbí wọn fi ọmọ sílé kéwú láti kọ́ ẹ̀kọ́. Orúkọ mi ní Abdulrasaq Dáúdà Túndé tí gbogbo aláṣẹ àti olùdarí ẹsẹ̀ global service. Ìdílé mukeke bàbá wa aláàjì mukeke ló máa fọwọ́ kẹwọn ọlọ́mọ àtẹwọ́ sáfẹ́rẹ́ rẹ̀ ọmọ wọn ló ṣe wàlímà ọmọ lónìí wàlímà tó di kòríàn èmi tí mo jẹ́ ọmọ mukeke lóbìnrin èmi náà ni kò ń sọ̀rọ̀ tó yẹ pé Dáúdà ló ṣe wàlímà tó di kòríàn fún ọmọ
tí mo dúpẹ́ pé ọlọ́dọọdọ pé kùránì kò pẹ́ nílé aláàjì mukeke kí ọlọ́run jẹ́ kó túmọ̀ ọmọ kò sí ni kó mọ̀ jẹ́ àṣemọ ìyá àwọn ìyá wa tó kù sáyé gẹ́gẹ́ tí mukeke lọ́ọ́ bá mi ṣàánú rẹ̀ kó fún àjẹ̀pẹ́ kí ọlọ́run jẹ́ pé yẹ kí wọ́n ká mọ̀ sàn fún wọn lójú ọ̀pá tó fẹ́ ọ̀já tí ó fi ń pọ̀ wá kí ọlọ́run yẹ kó tú agbára náà ìyá àfin Rasidi Fatima aya Adras Ìlọrin ṣe rí àwọn èèyàn máa ń kọrin kan wọ́n ní kéwú dára kò sóhun tó dùn tó kéwú dára kò sóhun tó dùn tó ẹ má fi kéwú ṣòfò ẹ kọ́ kó yanjú ṣe rí kéwú dára láyé yàtọ̀ fún pé àwọn afáà gan dán mọ́ àwọn kan mọ̀ pé kéwú dára torí mi gẹ́gẹ́ bí ẹnìkan mi gan ṣe fọ́mọ ní November tí mo sì rí lápárí tó jẹ́ dáadáa ọmọ mi gan òun gan ní yàtọ̀ torí pé nígbà míì tí máa fẹ́ ṣe mọ́sálẹ̀ fáwọn òkú ọ̀run mọ̀ pé àwọn aláàfáà ẹwà tó mọ̀ mi ṣe wà límọ̀ mi lókùn tó bá mi ṣe àdúrà mi dára mi sí nígbà ó jẹ́ ká pé ẹni tí ó bá ní àwọn ọmọ tó jẹ́ mùsùlùmí kó jẹ́ kán mọ̀ nípa ẹ̀kọ́ kéwú ìyẹn ò ní kọ́ ọmọ kàwé o àwọn ọmọ mi ń lọ skul o ṣùgbọ́n ká ní ìmọ̀ nípa kéwú ó máa ń da ìyẹn mo fi ṣàdúrà gan fúnra rẹ̀ yẹn kí nígbà tí ìyẹn bá tó lọ sọ́dọ̀ aláàfáà pé lápò ẹ̀jẹ̀ mi wò kí ìyẹn bá ní ìmọ̀ kéwú yìí sóbìnrin sọ pé bá ní ìmọ̀ kéwú ó máa ń yàtọ̀ ní ara wọn mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá síbí lónìí àwọn tó wá láti travel tó wá láti ìlà wọn ò ní sí wọn lè bá rí wọn lè kórè ó yá a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí náà láti Kwara ní Ìbàdàn ní Ọ̀ṣun ní Èkìtì ní èdè lè bá rí o. àwa ní fojú rẹ wò yín. ṣùgbọ́n náà ní ẹ̀rí wa tọ́. ṣùgbọ́n Olúwa ní pé kẹ́ rí wa tọ́. nínú títọ́ yẹn Ọlọ́run wá ní káwa náà yí ààrẹ. nínú títọ́ yẹn Olúwa ní pé káwa náà wá yá rẹ. ìyá rẹ náà lọ́lọ́run fi tẹ́wọ́ gbaṣẹ́ yín lára wa. ìyá rẹ yẹn náà Olúwa fi tẹ́wọ́ gbaṣẹ́ lára wa. Abáni ká máa kà sí yọrí nínú ilé kéwú Darul Bushra. Tabani ká máa kà sí yọrí nínú ilé kéwú Darul Bushra. Àṣeyọrí yín ti pọ̀ tí ò ló ń kà. Àṣeyọrí yín ti pọ̀ tí ò ló ń kà. Ẹ̀sà ní yín. Téèyàn bá ní kéèyàn máa ṣe sífà yín. Téèyàn bá ní kéèyàn máa ṣèròyìn yín. Àwọn òròyìn téèyàn ò lè ṣe tán ni. Àwọn òròyìn téèyàn ò lè ṣe tán ni. Ọlọ́run sọ nínú Al-Qur'an ba'da isti'aza wal basmala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. فمنهم ظالم لنفسه. فمنهم ظالم لنفسه. ومنهم مقتصد. فمنهم مقتصد. ومنهم سابق بالخيرات. ومنهم سابق بالخيرات. Bàbá mi àgbàlókè mímọ́. Bàbá àgbàlókè mímọ́. Bàbá wa Grand Mufti fún Sumratul Mu'min. Bàbá àgbà Grand Mufti fún gbogbo Sumratul Mu'min. Èyí tó lọ ń gbọ́wọ́ yín ṣe lára wa náà lábá yín kí Ọlọ́run. Èyí tó lù wá gbọ́wọ́ yín ṣe lára wa náà láfi bá yín kí Ọlọ́run. Oríṣiríṣi làáfà. Oríṣiríṣi làáfà. Àwọn àfà mi ń bẹ salimu li nafsi. Àwọn àfà mi ń bẹ salimu li nafsi ni wọ́n. Yóò rò pé ń jàǹbá ọmọ tó kọ́. Yóò rò pé ń jàǹbá ọmọ tó kọ́ ni. Wọ́n ní màgbàbù sí ara rẹ̀ ló ṣe. Wọ́n ní màgbàbù sí ara tó ló ń ṣe. Ní màgbàbù sí ara rẹ̀ ló ṣe. Wọ́n ní màgbàbù sí ara rẹ̀ ló ṣe. Àwọn kan bẹ nínú àwọn àfà. Àwọn kan bẹ nínú àwọn àfà. Tẹ́sí dùn. Ọlọ́run lè ní kí wọ́n gbìyànjú lóòótọ́. Olúwa lè ní kí wọ́n gbìyànjú lóòótọ́. Ṣùgbọ́n k'Olúwa ó má dé gbìyànjú wọn kó má dé ládé. Ṣùgbọ́n k'Olúwa má dé gbìyànjú wọn kó má dé ládé. Wọ́n mi àgbàrá là ní. Sábìkù bil khairat. Sábìkù bil khairat ni. Ọlọ́run ní kẹ́ ẹ gba wájú pẹ̀lú dáadáa. Olúwa ní kẹ́ ẹ gba wájú pẹ̀lú dáadáa. Ọlọ́run ní ẹ ṣe gbìyànjú. Olúwa ní kẹ́ ẹ ṣe gbìyànjú. Ọlọ́run wá dé gbìyànjú yín ládé. Olúwa wá dé gbìyànjú yín ládé. Dé gbìyànjú yín ládé lọ́lọ́run fi ní kí wọ́n eléyìí náà máa yọ lára wa. Ìdé gbìyànjú yín ládé Olúwa ní kẹ́lẹ́ náà fi yọ nínú ara wa. Tọ́lọ́run ò bá dé gbìyànjú yín ládé. Olúwa bá dé gbìyànjú yín ládé. Irú eléyìí lè má yọ lára wa. Irú eléyìí lè má ṣẹlẹ̀. Bàbá àgbà tọ́lọ́run wá ní kí tọ́lọ́run dé gbìyànjú wọn ládé tọ́lọ́run fi wá ní kórìíre yẹn ó yọ lára tiwa náà. Olúwa ní kórìíre fi yọ lára tiwa náà. Àbí ká kí wọn káàbọ̀. Àbí ká kí wọn káàbọ̀. Bàbá mi àgbàlá là ní. Bàbá àgbàlá là ní. Àtọ́ àlejò yín gbà. Àtàlejò yín gbà. Àsìlówó yín tá a lè san. Àsìlówó yín tá a lè san. Náwó ọpẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe ń ṣàdúà. Owó ọpẹ́ gẹ́gẹ́ bí ẹ ti ń ṣàdúà. Èyí tẹ́ ń ṣe látàná lọ́lọ́run ni ó gbàdò ní. Èyí tẹ́ ń ṣe látàná lọ́lúwa ní kó gbàdò ní. Èyí tẹ́ tún fẹ́ ṣe lónìí, a tún fẹ́ fi béèrè gbígbàdúà tọ̀la ni. Èyí tẹ́ tún fẹ́ ṣe lónìí, a fẹ́ béèrè gbígbàdúà tọ̀la ni. Àfẹ́kẹ́sẹ̀ yín ó dá nínú ilé. Àfẹ́kẹ́sẹ̀ yín ó dá nínú ilé wa. Nínú ilé kéwú Darul Bushra. Nínú ilé kéwú Darul Bushra. Àfẹ́kẹ́sẹ̀ yín ó dá. Àfẹ́kẹ́sẹ̀ yín ó dá mbẹ̀. Èyí tá a fẹ́ ṣe a fẹ́ fi sanwó àdúà. Èyí tá a fẹ́ ṣe yìí a fẹ́ fi sanwó àdúà níwájú yín ni. Kẹ́ ẹ tún bá wa fi bí Ọlọ́run. Kẹ́ ẹ tún bá wa fi bí Ọlọ́run.
ilé kéwú Darul Bushra. ilé kéwú Darul Bushra. Ọlọ́run ṣe ń ṣe nínú ayé wa yìí Ọlọ́run má dáwọ́ ẹ̀ dúró. Olúwa ṣe ń ṣe nínú ayé wa yìí Olúwa má dáwọ́ ẹ̀ dúró. Àṣeyọrí tọ́lọ́run gbé gbọ́wọ́ yín Ọlọ́run má dáwọ́ ẹ̀ dúró. Àṣeyọrí tọ́lọ́run gbé gbọ́wọ́ yín Ọlọ́run má dáwọ́ ẹ̀ dúró. Èyí tá a tún wò nínú oṣù kọkànlá. Èyí tá a tún wò nínú oṣù kọkànlá ni. Èyí tá a fẹ́ kẹ́ ẹ bá wa bẹ̀ náà ni pé nígbà tá a bá ṣe. Nígbà tá a bá ṣe. Nínú ààyè yìí ni kọ́lọ̀ ń jẹ́ àti nínú ààyè yìí ni Olúwa dákun jẹ́ ká ti ṣe. Owó ọpẹ́ níwájú bàbá gbin àgbà alálà ní. Owó ọpẹ́ níwájú bàbá àgbà alálà ní. Yóò àbúrò bínú. Yàbọ̀ mọ́ bínú. Owó 4,000 naira. Owó ẹgbẹ̀rún mẹ́rin náírà. Ààrẹ̀kùnmọ́lá. Owó ọpẹ́ níwájú bàbá àgbà lókè mímọ́. Látọ̀dọ̀ bàbá oníbùkátà. Èyí tí wọ́n ń ṣe iná wọ́n ń ṣe lórí gbogbo tí ń jẹ́ ọmọ oníwàlímọ̀. Èyí tí wọ́n ń ṣe lórí gbogbo tí ń jẹ́ ọmọ oníwàlímọ̀ pátá ni. Kí àlùbáríkà wọlé máa pọ̀ sí. Ariwo yín dí wa lọ́wọ́. Ariwo yín dí wa lọ́wọ́ bí ẹ dákun. Àfẹ́ ariwo kan bì yìí. Àfà àdùyà wọ́n láwọn yóò 4,000. Bàbá oní ìkẹ́ wọ́n láwọn fọwọ́ 4,000 naira. Wọ́n fi kí àfà wọn. Wọ́n fi kí bàbá àgbàlálà ní. Ní ìtọ́ ẹgbẹ́ gbogbo wa náà ni alẹ́kọ̀ọ́ kí á débẹ̀. Lẹ́yìn tó jẹ́ gbogbo ara lẹ́tọ̀ọ́ ká débẹ̀. Látọ̀dọ̀ tèmi ó 500 naira. Látọ̀dọ̀ bàbá àgbà owó 500 naira. Yóò máa jẹ́ owó ìkùnà yẹn. Yóò máa jẹ́ owó kùnà. Owó 500 naira tèmi lélẹ̀. Owó 500 naira. Àfà ìbádọ́lá. Bàbá àgbà ìmọ̀dọ́lá. 100 naira. 200 naira. Ó yà yà fà. Wọ́n bá fẹ́ ṣe ìkùnà àwọn àfà. Àfà wa Ridwanu. Bàbá wa Ridwanu láì kéwú yẹmí. 500 naira. 500 naira. Bàbá Mufasiru Suratul Mu'min. Bàbá àgbà Mufasiru Suratul Mu'min. 1,000 naira. Bàbá Mufasiru Balógun. 500 naira. Bàbá Arabi. 500 naira. Bàbá àgbà Sohibul Bayan. 500 naira. Bàbá Lukman. Anabi Osogbo 500 naira. Bàbá Ìmáàmù Istijaba. Bàbá Ìmáàmù Istijaba. Owó 500 naira. Owó 500 naira. Owó ìkùnà àwọn àfáà ni wọ́n ń sọ yìí. Gbogbo tí ń jẹ́ ìdílé Mukeke lápapọ̀. Àlùfáà wa Dawud wọ́n ń ṣe ìkùnà àfáà rẹ̀ náà ni wọ́n ń ṣe ìkùnà wọn lọ́wọ́ yìí. Àfáà wa Dawud Mukeke kí ó dìde kí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wá sanwó ìkùnà bàbá wa àgbà lálà ní lápapọ̀. Ó yẹ dákun jáde lẹ́ẹ̀kan náà kó lè máa yá. lẹ́ẹ̀kan náà. Àlùfáà wa Dawud Excel ó yá dìde. Owó kùnà àfáà rẹ̀ náà ni wọ́n ń ṣe kùnà lọ́wọ́ yìí. Ó wá dìde àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ọkọ wá fi kówó yìí. owó kùnà àbá àgbà lálà ní. ibi tẹ́yìn náà gbàgùn kìnnú. Ó yá gbogbo àgbà ìrùlé ó yá jẹ́ òsè kẹ́kẹ̀kẹ́. lẹ́ẹ̀kan náà. Ìyá wa Mukeke. Ìyá Mukeke ẹ dìde wá lẹ́ẹ̀kan náà. Ìyá Dáhùdà. Owó ìkùnà bàbá àgbà lálà ní. Inna ja'alnaka khalifatan fil ardi. Ẹja máa fi kún báwọn. Ẹja máa fi kún owó yìí. Àlùfáà wa Dawud Excel 2,000 naira ó lòun fi kún. Bá fa. Àfáà wa Adras 1,000. Rashid Adeleke Adras. Àlùfáà Kamerudin 1,000. Abdulrasidi 500. Àfáà wa Abdul Wahab 500. Àfáà 500. Bàbá Lẹ́lẹ̀ ní. 500. Ìyàwó Excel 1,000. Honorable Dawood 2,000. Gafari. 200. Brother wa Isaac 200. Bàbá Lẹ́lẹ̀ ní. 500. 200. Bàbá Lẹ́lẹ̀ nínú. 200. Owó ẹ̀kọ́ mú wọn. Ìyá Mukeke 200.
ó bàbá alálà ní owó kò náà bàbá owó kò náà bàbá ni wọ́n náà insha Allah. ìyá wa 200 bàbá mufti Ilham 200 owó orí kò náà fún balógun mufti ti ń gé mufti ó yá mufti hamala mufti bí lónìí. gbogbo tí ń jẹ́ ìdílé ìyá ìlú gbọ́ lápapọ̀ láti ìlú Ọ̀tán àwa Ọ̀tán ó yá wá fi kówó yìí láti ìlú Ọ̀tán 300, 400. ṣe ti tajà. gbogbo tí ń jẹ́ ìdílé ìlú gbọ́ láti ìlú Ọ̀tán owó kò náà 200 ó yá ẹjẹ́ ká nìyẹn lẹ́ẹ̀kan náà káwá fi kówó yìí. Aláàjì wa ọ̀nàrẹ́bù àtàkà níjà ló kọ àtàkà gẹ́gẹ́ Abdul Aziz 3,000 naira. Ali Ataka. Ìyá Junior 500. Aláàjì wa Abdulatif Usman 1,000. Ìyá Faridat 1,000. Ọ̀nàrẹ́bù Dahud 1,000. Àwọn ìlú wa nílùú Ọ̀tán rèé. Àwa Ọ̀tán rèé. Ẹja síra ọmọ tán lónìí. Àwa Ọ̀tán Kájé ni wá dáadáa. àwọn ni wọ́n fi kówó yìí. Àwọn Ọ̀tán ni wọ́n fi kówó yìí. Àwa Ọ̀tán. Àwa Ọ̀tán ni à ń fi kún owó yìí. Àǹtí Gani ẹ máa ṣubú. Ẹ máa gbà bí ìbọn. Àwa Ọ̀tán là ń fi kówó yìí. Yáyàwó mi. Àwọn là ń fi kówó yìí. Mo kí fún yín o. Gbogbo tí ń jẹ́ ìdílé Abdulgafar. Yáyàwó mi. Abdulhamid. Ẹ jáde lẹ́ẹ̀kan náà káwá fi kówó yìí. Akí wọlé bàbá wa Hasbunallah. Owó kò náà wà fà. Hasbunallahu alubarika. Gbogbo tí ń jẹ́ ìdílé Abdulgafar lápapọ̀. Akí wọlé bàbá wa Hasbunallah. Ẹ jẹ́ káwá fi kún owó yìí. Gbogbo ìdílé àbáwá. Owó kò náà bàbá àgbà lọ́la ní. Ó ní wọ́n ń sọ yìí. Owó kò náà. Àlùfáà wa ọmọ méjì 2,000 naira. Wọ́n lọ́wọ́ kò náà bàbá àgbà lọ́la ní. Ó yẹ jáde lẹ́ẹ̀kan náà. Owó kò náà bàbá àgbà lọ́la ní. Bàbá mi alálà ní. Bàbá wa ní mọ́sáàsì wa ní Sùbùrátì lè mú mi rántí ó kó iye bàbá yìí dáadáa. Ó sì yẹ kí n máa rántí o. Kò yẹ ká máa rántí oyè wọn. Kò yẹ kí wọ́n máa rántí. Owó kò náà. Ẹ ti jẹ fáìnì. Owó kò náà. Àfáwọn ọmọ méjì. Àwọn náà ti débẹ̀. Owó kò náà bàbá àgbà lọ́la ní. Owó kò náà bàbá àgbà lọ́la ní ni wọ́n ń san. Owó kò náà bàbá mi àgbà lálà ní. Láti inú ìdílé Abdulgafar. Mo kí LSA. Mo kí yín. Owó kò náà bàbá àgbà lọ́la ní. Owó kò náà bàbá àgbà lọ́la ní. Ẹ̀dàkùn ẹjẹ́ àgbẹ̀ pé Allahu Akbar. Owó yóò máa lọ sọ́dọ̀ àwọn àbá pé ẹjù yìí lọ. Ẹ má ṣe bínú, ẹjù yìí lọ. Ẹ má ṣe bínú. Nítorí pé oore tún kù lẹ́yìn. Ẹjù yìí lọ. Ẹ má ṣe bínú. Bàbá mi àgbẹ̀ kí ó lè yẹ mí. Ọlọ́run ní kí igi ńlá wọn. Tolú ò ní kíkí ńlá wọn. Kí ó wá gba gbogbo tí Ọlọ́run ní ó rọ̀ mọ́. Kó wá pa ọgbọ́n Tolúwa ní kó rọ̀ mọ́. Bàbá tọ́lọ́run ní ó ṣiṣẹ́ tọ́lọ́run tẹ́wọ́ gbaṣẹ́ wọn. Bàbá Tolúwa ní pé kí wọ́n ṣiṣẹ́ Tolúwa sì tẹ́wọ́ gbaṣẹ́ wọn. Láti sọ pé tí mo fẹ́ fi àwọn ọmọ mi ṣe ní àtọkùnrin àtobìnrin tọ́lọ́run tí mo fẹ́ fi ṣe wọn ní. Àtọkùnrin àtobìnrin ọmọ bàbá àgbà lókè mímọ́ orí tí mo fẹ́ fi wọ́n ṣe ní. Tọ́lọ́run sì wá jí amẹ́rí lórí tí wọ́n fi wá ṣe yẹn. Olúwo sì ní já mẹ́rin lórí tí wọ́n ṣe yẹn. Bàbá àgbà lókè mímọ́. Bàbá àgbà lókè mímọ́. Àtìyàwó ẹlẹ́yà tí wọ́n kúnṣẹ́ bàbá àgbà lókè mímọ́ lọ́wọ́. Àtìyàwó ẹlẹ́yà tí wọ́n kúnṣẹ́ bàbá àgbà lókè mímọ́ lọ́wọ́. Tọ́lọ́run fi ní ó rọrùn. Olúwa fi ní kó rọrùn. Àti bàbá àgbà lókè mímọ́. Àti bàbá àgbà lókè mímọ́. Àti ìyá mi ẹlẹ́yà. Àti ìyá mi ẹlẹ́yà. Owó 5,000 naira. Owó 5,000 naira. Bàbá àgbà lókè mímọ́ àti ìyá wa àgbà lókè mímọ́ látọ̀dọ̀ àfáwà àdùyá Òkèwúyẹmí.
wọ́n náà sọ wọn ló 5,000 naira gbogbo ẹni tí ó bá débẹ̀ ó yá bàbá Mufasiru fún Sumratul Mu'min 500 Alfa Ridwanullahi Kéwúyẹmí 500 Sẹ́wà Ànábì Òṣogbo 500 Alfa wa Ìmọ̀dọ́lá 500 bàbá Mufasiru Balógun 500 bàbá wa àgbà Ahmed Labib Al-Mufti 500 bàbá Sharifuddin Alápò 200 naira ó bàbá àgbà Kéwúyẹmí Alfa Arabiu 500 naira bàbá Imam Istijaba 500 ó bàbá àgbà Kéwúyẹmí àtìyáwó àgbà Kéwúyẹmí bàbá wa Subhanallahu Kéwúyẹmí okay 500 bàbá wa Subhanallahu Kéwúyẹmí 500 ó bàbá àgbà Kéwúyẹmí àtọwọ́ màmá wa àgbà Kéwúyẹmí jẹ́ kó lọ sọ́dọ̀ aláàjì bàbá wa Subhanallahu Kéwúyẹmí bó bá ṣe ṣe náà. Ó yá ẹ bá ń kówó yẹn. Kówá. Gbogbo tí jẹ́ ìdílé ẹ̀sẹ̀ lápapọ̀ ó wà bá ọ̀gá lókè mímọ́. Ẹ jẹ́ ká dìde lẹ́ẹ̀kan náà ó wà bá ọ̀gá lókè mímọ́ àtàwọn ìyá wọn lókè mímọ́. Ẹ jẹ́ ká dìde lẹ́ẹ̀kan náà káwọn fi kún ó wà bá ọ̀gá Kéwúyẹmí. Gbogbo tí jẹ́ ìdílé ẹ̀sẹ̀ lápapọ̀ ẹ wá fi kún ó wà bá ọ̀gá Kéwúyẹmí. Gbogbo tí jẹ́ ìlú wa lọ́tàn ẹ wá fi kún ó wà bá ọ̀gá Kéwúyẹmí. Bàbá tó bí àáfà ọmọ yín bàbá Kéwúyẹmí àwọn náà ní owó yìí bàbá wọn ní ọba jùsọ wọn náà fi 200 naira kún ó yá ẹjẹ àfikún Alfa àwọn àtàkà 2000 Abdulaziz àbí ìyá Faridat 500 ìyá àfẹ́rájì Abdulatif Usman ìyá Junior 200 àwọn táwọn àmàdí Junior rèé ẹ ó ti di sí lọ́dọ̀ ọlọ́jọ́ máa senior náà ni ọlọ́run ní padà sọ di Junior ṣùgbọ́n ó kọ láíláí ni Honorable 500 gbogbo àwọn láti ìlú Ọ̀tàn àbáyọ Dáhùn ó yá wá fi kówó torí Ọlọ́run owó bàbá àgbà Kéwúyẹmí gbogbo àwọn ẹbí Abdulgafar ẹjẹ́ ìdílé kẹ̀kẹ́ fi owó gbowó bàbá àgbà Kéwúyẹmí ó bàbá àgbà Kéwúyẹmí Alfa wa Dáhùn Excel 1,000 naira ó bàbá àgbà Kéwúyẹmí ìyá mukeke ẹ wá fi gbọ́ bàbá àgbà Kéwúyẹmí. ẹjẹ àti pépé iṣẹ́. Ọya ẹ̀dá gbẹ̀dá ìyẹn lẹ́ẹ̀kan náà tó yọ lọ́wọ́. Àbá Àtayélolú wọ́n láwọn débẹ̀. Bàbá wa Adébẹ̀dẹ̀ Ulafai. Bàbá Abdulgafar. Ní méjì ni owó náà. Bàbá àgbà lókè mímọ́. Bàbá àgbà lókè mímọ́. Ẹ bá pín sí méjì. Àbáyá bàbá ọlọ́dún ẹ̀dẹ́ ẹgbẹ́ láwà ní sí lórí. Àwọn àríbíyá ò ẹbá wa wé láwà ní fún àti ní oyún ni wọ́n ti máa wé láwà ní tiwa. Kìí ṣe ìtàṣẹ̀ máa wé lójú agbo. ẹ̀pọ̀ Gbogbo ẹni tí ò bá wé láwà ní rẹ̀ kó lọ wé. kò ní bàjẹ́. Ẹwé láwà ní fún. Ìtàwà nídìí lọ́wọ́ ní ká béèrè owó lọ́wọ́ ní ká sì fún wa. Kásẹ̀ wa máa ní bóyá àti bàbá yìí lọ́dẹ̀ wọ́n bọ̀. Ẹ lọ wé láwà ní wọn, gbogbo ẹlùkọ́ wé láwà ní ẹ̀. Ẹni tí mo bá ti pè kó jáde pẹ̀lú láwà ní rẹ̀. Gbogbo tí ń jẹ́ ìdílé bàbá wa Abdulrazak lápapọ̀ ẹ jẹ́ ìdílé tẹ̀lọ́mọ yín lẹ́ẹ̀kan náà. Tí ẹ̀kọ́ nù láwọn ẹ̀kọ́ ló wà.
ẹni tó bá mọ láyà ní wé dáadáa ẹ lọ wé fún un. ìdílé bàbá mukeke ẹ má jẹ́ kí agbo yẹn ó dàpọ̀ kí obìnrin ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan kí ọkùnrin ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan nítorí bẹ́ẹ̀ bá ń jó bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ jó kọ́ wá ń tàpá sí ìyàwó oníyàwó. àbọ̀ lọ́jú ní kúkú lẹ́nu ẹ̀yìn ìyàwó oníyàwó bá yọ ọkọ rẹ̀. bàbá bá ń rà kọ́ ń rò kásà kọ́ wá ń tọ́ tíyàwó oníyàwó ń jù sí ọdún wọn náà ń jù sí òpá àgbo wàlímà mu. bẹ́ẹ̀ ọkọ rẹ̀ ó sì ẹ̀ bínú. gbogbo tí ń jẹ́ ọkùnrin ẹ jẹ́ wá dúró lẹ́gbẹ̀ẹ́ kan kóbìnrin ó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ẹ má dàpọ̀. mo kí Honorable Dawud mo kí yín púpọ̀ mo kí yín. ìgbésẹ̀ àkọ́kọ́ ó ní tí ọmọ yóò jó wọlé yóò kọ́kọ́ eléyìí kú sí àkọ́kọ́. ẹ sì ti ń lọ káàkiri ẹ ti rí náà rí. ẹ ti mọ bí wọ́n ṣe máa ṣe ọmọ yóò jó Olúwa ni àdúgbò lórí èrè ìbò ṣe fún wa ọba wa kan èyí pẹ̀lú wa ni Olúwa dúpẹ́ lórí èrè èyí bó ṣe fún wa ọba wa kan Olúwa Olúwa ni. àti jó ó bá kọ̀wó. ọmọ yìí sì mọ ike tó tó bàbá rẹ̀ ní lọ́jọ́ dádì rẹ̀ nígbà táwọn náà ṣe ti wà àti bàbá rẹ̀. eléyìí jẹ́ kó yé mi pé àáfàá lọmọ eléyìí dájọ́ ní ọlọ́mọ ṣe yọ ọ̀sẹ̀. yóò ṣe ní POS. yóò máa gbọ́.
kò burú kéèyàn ní sẹ́mi ìlọ́wọ́. Bó ti jẹ́ nù. Ẹni tó lọ máa ń gbé wá fún ó lè máa gbé wá, ó lè máa gbé wá, ó lè máa fi mí ìkún tọ́lọ́ tí ó máa gbé wá. Ẹni tí ò bá gbé wá fún bẹ́ẹ̀, ó lè fi kà mí ìkún. Ẹni tó bá gbé wá gan lè padà dá bísínẹ́sì ilẹ̀. Àmọ́ tá a bá gbé fún ọmọ gbé fún rẹ o. Ẹ̀yin obìnrin ẹ sún báyìí, ẹ jẹ́ kóbìnrin ó bọ́ báyìí. Àbátọ̀ yìí. Mo fẹ́ rí ọkùnrin mọ̀ yàtọ̀ sóbìnrin. Bó ti jẹ́ nù. A fẹ́ gba owó ọpẹ́ Bẹ́ẹ̀ni. lórí àgbáwá Sẹ̀rífù Dín. Ẹja ṣe jọ lórí ẹ má pé 100 ni mo náà ń sọ. Owó ọpẹ́ Ẹ má pé 100. lórí àgbáwá Sẹ̀rífù Dín. Sọrí lọ́dọ̀ àwọn ọkùnrin tí mo bá ti rí 100,000. Bẹ́ẹ̀ni. Wàlímúlá. Sọrí àwọn tí wọ́n wà lórí ìdúró, àwọn Mustapha ń bẹ lórí ìdúró. Gbèsè kejì. Ń di gbèsè ẹlẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti sẹ́ dáadáa. Á lọ ra 2. Ń lọ sí round 2. Bó ti jẹ́. Bóyá àbáwá Dàúdù nínú 100,000 ló bá fẹ́ fi ilẹ̀ owó ọpẹ́. Wọ́n náà mọ ìyá Al-Qur'an. Ẹ̀yin ìyàwó tẹ́ dúró ìṣẹ́ bá fún àwa náà níbi táwọn ti fẹ́ náwó. À ń na nínà tààrà. Bẹ́ẹ̀ni. Náà bẹ́ẹ̀ ni ẹ̀náwó àmọ̀ bóyá òrò lè ní ìjàmbá. Àbáwá Dàúdù wọ́n ni wọ́n sáájú Èmi mo kéré jù lẹ́jọ́ nínú 100,000. Kódà à ń gba transfer bíi àwọn ọ̀gá POS. nínú 100,000. Tọ́ba ní ti wọ́lẹ̀tì wà. Àbáwá Dàúdù nínú dá mi lóhùn ọmọ yìí kìíní ìlà ọ̀. Èló ni? Ìbá sí balógun bẹ́ẹ̀ Wọ́n sì ti kà lánàá. òní ní sọ́sẹ̀. Àbáwá Dàúdù 5,000. Màmá Ó yá mo lè fi 5,000 kún. ó di 95 báwọn. Mo lè fi 5,000 kún. Akí bàbá wọlé ló pé. Ó yá 5,000 naira owó ọpẹ́ látọ̀dọ̀ àfáà Dàúdù. Mo lè bá fi 5,000 kówó yìí. Ó di 5,000. Honorable Dàúdù ní ṣubú láéláé. 5,000 naira ó di 10,000. Ó yẹ 10,000 naira. Ó kù 90. Ó di 10,000. Tí a bá lọ sámà náà. Àfáà wa Price ó ti gòkè. Kamarudin 5,000. Ó di 15,000. Ó kù 85. Ó yá 85. ó di 15,000. Ṣé 5,000 ni sọ pé Tó bí mẹ́wàá báwọn. ẹ bá mi kà Ẹ jẹ́ pé bá kíkà. Ìwọ sún ẹ̀yìn ó sì gbọdọ̀ pé 1, 2, 3. súnmọ́ bí Adrati Ẹ máa bá a ti ṣe jọ. 2,210 wo Bàbá àpá àwọn sì rárá 5,000. Adrati 5,000 ó di 20. Ó kù 80. Ìyàwó alájà kò ìkẹ́ obìnrin kò ìkànnì ó di 20,000. Ó dà ṣé ọ̀dọ̀ rẹ̀ Dàúdù àti débì ìbò ń retí owó wa. Ọlọ́rin ìdá hold. Sọ́wọ́n ti débì ẹ̀ka owó tí yíba ju 10,000 lọ́gọ́ kò sí tó kú. Ṣé a ti fún 5,000? Láti fún wa. Ìṣẹ́ bíbí ká fún mi ní mi ni. Ó wá kù 80 náà fún 5,000. 20,000. Àfọ́ àwa yìí. Àbáwọ̀ Abdulrasheed. Abdulrasheed kí ló ń tọ́ ẹ̀jẹ̀ kó pé. Yóò pé 5,000. Ọlọ́wọ́n dì í fún. Ẹ̀jẹ̀ Ẹ̀jẹ̀ kó pé. Àwọn àbẹ̀dẹ̀ ní 75 báwọn. Kí ló kó kọ́ rẹ̀? Abdulrasheed. Abdulrasheed. Alimukeke. Alimukeke 5,000 ó di 25,000. Ó kù 85 ta nídìí. Ó yá Lọ́dọ̀ àwọn ó ọkùnrin. di 25,000. Kò ní kó obìnrin. Kò tí kò bìnrin. Ẹ̀dàkùn ẹ̀yìn Ṣé kò sọ́kùnrin bá ní? àwọn oní POS rè. 75. Àwọn ní POS wà Bàbá ní Mustapha ẹ máa kó 5,000 níbọ̀. irú yín kọ́ ni a máa sọ pé ẹ̀dùn ẹ̀ka tó bá gbé 5,000 mo mọ orí ẹni tí mo lè gba 2,000 lọ́wọ́ rẹ̀. Ẹjọ́ pé ẹjọ́ kú kẹ́kọ̀ọ́ fún mi. Ẹjù yẹn lọ. Ayé yìí ti dá ìgbà Ṣé ẹni táyé rẹ̀ ò bá ti dá àmọ̀ táyé rẹ̀ ò tí ì dá ni àwọn ọmọ ìbẹ́lẹ̀ kọ́lẹ̀ tí ó dá. Bàbá Mustapha ní ṣubú láíláí. Amen. 5,000. 4,000 ló di 24,000. Àtàkà Abdulaziz wọ́n lọ support ó di 31 wọ́n yẹn. 31,000 ó yá. Mo lè di 2,000 support ọ̀ ní 5,000 ní 2,000 márùn-ún bọ̀. Mo bọ̀ 2,000. 31. Àbáwọ̀ 2,000. Ó jẹ́ 33. Ó yá. Àwọn 2,000. 2,000. Ó yá. Ó yá. Àmọ̀ títí jáde ní ilẹ̀ ó ti di 2,000. Òfin 2,000. Ó di 35. Ó di 35. Bẹ́ẹ̀ni. Ó yá kó ju 35 lọ. 39,000 ló máa jẹ́ ẹ̀hán. 32 nìyẹn.
Ó ti di 40. Ó yá. Ó dá mo lè fi 1,000 lẹ̀. Ilé ń gbọ́dọ̀ pọ̀. 1,000 ó di 1. 41. Ó di 2. 42. Ó di 3. 43. Ó di 4. 44. Ó di 5. 45. Ó yá. Ó di 6. 46. Ó di 7. 47. Máa sọ ìdá. Ó di 8. 48. Àwọn ọmọ ọ̀nàjà ó di 9. 49. Ó yá. Ó di 49. Ó di 50. Ẹ jẹ́ pẹ̀lú ọ̀làgbàrù. Allahu Akbar. Bàbá mi wá sí ìgbàlódé. Ó di 51. Ṣé kò sọ́kùnrin ẹ̀ka lórí ìlú ọmọ? 51,000. Ẹ bá ń gbà báyìí. 51,000. Ó yá. Owó ọ̀tàyé obìnrin náà gbọ́dọ̀ pé 50. Ó dà gbọ́dọ̀ pé 50. Ìyá. Sọ̀lú dẹ̀rọ. Ẹ̀yin wo lẹ̀ lágbára agbára ti gábíyè ju tọkùnrin lọ. Wọ́n ká ju tọkùnrin lọ. Ẹ̀yin wo. Ilé máa ń wọ tanátaná wà. Ẹ yé mi. Ó yá, màmá, ìyá dábìá fún mi 5,000. Bàbá ìmáàmù ìsìjábà 1,000. Ó dẹ̀ 52. 52. Ó yá. Ẹgbẹ́ pọ́ọ̀sì wọn ẹ má wulẹ̀ ká. Agbélẹ̀ lórí jí. Ṣèbáyìí náà lẹ́ni wá. Yóò pé 5,000. Mọ́mí, ìyá wa mukeke 2,000 naira. Ìyá níjàre 1,000. Ọya. Ìyá Zarifudin 3,000 naira. Àgbàdo sì ti wọ́n. Ìyá wa Sẹ́ríkí Mùsùlùmí ọ̀rùn gbogbo lẹ̀lá 1,000. Màmá 1,000 ẹ̀yìn nígbà 1,000 lọ́wọ́ tí ẹ̀yin àjọ màyín pọ̀ ni. Amọ̀yé. Mọ́mí ìyá bí ní 2,000. Ìyá wa 1,000. Ìyá wa 500. Ìyá ló kó owó nù. Ọkọ̀ ìyá dọ́gba tí ò lè sọ fún jọkọ rẹ̀ lọ. Ìyá wa àfihàn alájọ wa Yunus 1,000. Gbani. Ìyá 500. Ìyá 500. Ọkọ̀ ìyá Dáúdà. 500. 1,000. 500. Àwọn fọ́ọ̀mù kọ́kọ́ làwọn. Ṣé ọkọ̀ ẹsẹ̀ ìyàwó rẹ̀ lọ ní? 500. Ẹ fi kún. Ọkọ̀ ìgbà kọ́kọ́ ni yín lò. Ọkọ̀ yín kọ́ 3,000 naira. Ó kọ́ dáadáa kò kú. 500. 500. 500. Ìyá wa 909. 500. Ọmọ ọlọ́jọ́ bínú. Màmá 500. Gbogbo obìnrin tí ò bá sì débi mo mọ̀ ọ́. Àrí ọrùn. Ọya, àwọn àkànní wọ́n dúró sẹ́yìn wọn àdébí pa. Wọ́n lù gan-an. 200. Àwọn àgàgà wà lórí 200. 500. Ìyá Ibrahim kọ́ ni ẹni jẹun sókè gan o. 200. 500. 200. 200. 200. Ẹ má ti lọ ẹja àsìgbésẹ̀ yẹn ló Wọ́n tún ní tẹ́lẹ̀ ní 200. Ẹni bá ti lọ yóò tó nìdí padà. Mo tẹ̀lé àlùfáà wa Dáúdù wá. Ọya 200. Ẹ bá ń ka owó ìyàwó fẹ́ wọn yẹn tó jẹ́ 200. 200. 200. 200. 200. 200. Àbá Dáúdù má lọ sórí ìjòkó tí ẹ máa bọ̀ ń bì. Bàbá wa olóyè Ọbalúà Ọ̀fìlà 200. Àbá Dáúdù má lọ sórí ìjòkó. Àgbẹ̀ owó mẹ́sẹ̀ wà lórí ìdúró yìí ni. Mo bá ìjẹ́ pé ká máa pè yín ní gbogbo ìgbà. Ìsókè ẹ bá ń ka owó yẹn ló jẹ́. Ó yá kẹ́ lọ jòkó ká tó padà pè yín tó bá jẹ́ tẹ́ ẹ fẹ́ nu. Eléyìí 70 eléyìí kọ́. Ẹ kà mọ́. Owó ọpẹ́. Òòrùn ń pọ̀ ọkọ́. Àjọ wa ló sẹ́nẹ̀. Owó ọpẹ́. Owó àfọ́ ọmọ. Èló lẹ fẹ́ fún àfọ́ ọmọ. Àfọ́ Dáúdù. Ọlátẹ́jú ni ẹ máa bọ̀. Àfọ́ àtúkọ́ ọmọ yín kéwì ló lẹ fẹ́ fún.
ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè lórí àwọn ọmọ yín tó kù á nìyẹn lọ jòkó ni àbúrò tó yín pè. Ọya owó àfọ̀mọ́. Àbọ̀ Dáhùd ó ní 2000 owó àfọ̀mọ́. Ọya ìyá Zarifudeen owó àfọ̀mọ́ 2000. Àfọ̀ wa owó àfa ọmọ là ń gbà lọ́wọ́. owó àfọ̀mọ́. ìyá ọmọ kẹ̀kẹ́ gbogbo 500. gbogbo alágbàdo sọ̀rọ̀ dẹ́rọ̀ sátidé jòkó ni. Àfọ̀ wa na Komarudeen 500. Ìyá Abiri àfọ̀ wa Adrat 1000. Adrazẹ. 1000. Akí àfàwà ṣẹ̀rí ìfàlákù. 200. Owó àfọ̀ ọmọ ìyá wa 200. Àfà ṣẹ̀rí ìfàlákù. Ẹlẹ́gùnsẹ́ gbogbo àwọn tá a tẹ̀lé wọn wọ́n sí lórí ìjòkó mọ́. Owó àfà. Owó àfọ̀ ọmọ là ń gbà lọ́wọ́ yìí. Ẹ dìde wá fi kún. 2000 yìí lẹ fi ń ṣeré. Owó àfọ̀ ọmọ ẹ dìde lẹ́ẹ̀kan náà kẹ́ wá fi kún. Owó àfọ̀ ọmọ 200. Owó àfọ̀ ọmọ 200. 200. Bàbá wọn bá lúà 200. Ọlọ́run Dáhùd pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ní ṣubú. Ẹ̀ sì ní jẹ́ tán. Ọlọ́run mi lọ́dọ̀ ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti gbà fọ́lọ́n bọ́lọ́ ó sì máa ṣayé rẹ̀ náà nù. Yóò sì máa dá sí. Owó àfọ̀ ọmọ rèé. Owó àfà ọmọ ẹ̀dá yàjá. Óyá. Ìgbẹ́ tó bá wà ní kálẹ̀ tí ò tí ì débí yìí. Ẹ̀dá yàjá ẹ̀dá. Bàbá sọ̀rọ̀ kò ní ìdè wá ẹja àdúgbò ẹ̀ka náà. Owó àfà ọmọ ẹ̀dá yàjá. Rámẹ́tàláì ọ̀gbọ́dọ̀ padà lọ jòkó wà ní táwọn ìyá bá kú òbí. Ló ti jẹ́ dùn. Ọ̀gbọ́dọ̀ jòkó mọ́. Rámẹ́tàláì 500. Ìyá Mùtíyá ọ̀gbọ́dọ̀ jòkó mọ́. Ìyá Fáìsà. Ìyá Fáìsà Mùtíyá ń bọ̀ nù. Ẹgbẹ́ bọ̀ ni màmí. Èyí ò kọ́ àríwá tó wá kọ́ rẹ̀. Ẹgbẹ́ bí wọlé mi. Owó àfá ọmọ. Mùtíyá. Owó àfá ọmọ. Owó àfá ọmọ àwọn onílù ya sá lọ. Owó àfá ọmọ ni. Àwọn ìyá wa lásán látú. Àná ti lọ fi sítáì gbowó. Owó àfá ọmọ. Kò dá báyìí má gbà báyìí. Ọ́fíìsà kò ní bàjẹ́ 2000 owó àfá ọmọ. Àjẹ́ kan báyìí gbà á lọ dúró. Owó àfá. Ẹlẹ́gbẹ̀jẹ̀ pẹ̀lú Allahu Akbar. Àbádáadáa lálùfà ọmọ. Àbádáadáa lálùfà ọmọ. Àbádáadáa lálùfà ọmọ. Àbádáadáa lálùfà ọmọ. Ẹ̀mí tó bá lórí ewu lè bí ìjà lóṣù. Àbádáadáa lálùfà ọmọ. Ajagbó bàjẹ́ pẹ̀lú ọmọ. Àbádáadáa lálùfà ọmọ. Ajagbó bàjẹ́ pẹ̀lú ọmọ. Ẹ̀sán owó mẹ́fàlá ṣòfò 2000 naira. Tí wọ́n délé o 2000 naira ní. Mẹ́fàlá ṣòfò 2000 naira. Abọ́dìdì ó yá kó máa yá. 2000 naira. 2000 naira. Àlìfẹ́ ní káàdì. Ẹ bá mú 2000 naira. 2000 naira.
ọwọ́ má fara sòfò má bá ń fowó síbi kan má kó sọ́tọ̀. ó kú owó àlùbáríkà lórí àlùfáà wa Sàrífùdín. Gbogbo ẹni tó bá torí Sàrífùdín ẹ bá nàka sí Sàrífùdín ẹni kọ́ lọ́mọ́sà jó ní àlùbáríkà. Ọlọ́run jó ní àlùbáríkà. Ẹni Sàrífùdín. Ọlọ́run jó ní àlùbáríkà. Ọlọ́run jó ní àlùbáríkà. A ní fara ṣòfò lórí rẹ. A ní fara ṣòfò lórí rẹ. Èmi náà ní fara ṣòfò lórí ọmọ tèmi náà. Èmi náà ní ṣòfò ọmọ tèmi náà. Àwọn asanwó àlùbáríkà lápapọ̀. Máa mú bọ̀. A máa fi báńgbẹ́tìlẹ̀ síwájú rẹ̀. Iná lè bàbá kàtà. Gbogbo everybody ní kó débẹ̀ máa sọ pé Ọlọ́run jẹ́ kí ọlálùbáríkà. Ọmọ pẹ̀lú ọjà tó fi rọwọ́ mú. Ọlọ́run jẹ́ kí ọlálùbáríkà. Ọmọ pẹ̀lú ọjà tó fi rọwọ́ mú. Ọlọ́run jẹ́ kí ọlálùbáríkà. Ọmọ pẹ̀lú ọjà tó fi rọwọ́ mú. Ọlọ́run jẹ́ kí ọlálùbáríkà. Ọmọ pẹ̀lú ọjà tó fi rọwọ́ mú. Jẹ́ kí ọlálùbáríkà tó bá kẹ́lẹ́ ọjà bọ̀ mí lọ́wọ́ mú. Ọlọ́run bá dìde lálùbáríkà ọjà bọ̀ mí lọ́wọ́ mú. Ọmọ wa dáhùn lálùbáríkà tó bá kẹ́lẹ́ ọjà bọ̀ mí lọ́wọ́ mú. Ọlọ́run bá dìde lálùbáríkà ọjà bọ̀ mí lọ́wọ́ mú. Bàbá dàda ní lálùbáríkà Gbogbo ẹni tó bá torí àlùfáà Sàrífùdín wá, ìwọ náà dàníyàn níbi tó ti jòkó sí. Dàníyàn níbi tó jòkó sí, ó ti tajà. Bẹ̀rẹ̀ tí wọn náà ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ti sanwó ọjà. Tá a bá ti kéwú túbà yìí tán, ẹ tẹ̀lé àlùfáà Sàrífùdín. Ẹ tẹ̀lé lọ síwájú àwọn àfáà. Ẹ lọ síwájú àwọn àfáà. Ọlọ́run. Wọ́n lọ sí àdúrà lẹ́kùnrẹ́, àwọn ni wọ́n ní wútúbà lọ́wọ́. Ọ̀dọ̀ wọn ni wútúbà wà. Àlùfáà Sàrífùdín, ìgbésí ayé tèmi gẹ́gẹ́ ọlọ́mọdé ó nira. Ìgbésí ayé tèmi náà ọlọ́mọdé ó nira. Àlùfáà Ọ̀nàrẹ́bù Dáúdù, ẹ wá bọ̀ ẹ bá mú owó tèmi bí. Ẹ wá bọ̀, ìwọ náà dàní ẹ̀síwájú Ọlọ́run. Bèrè ń tọ́ bá fẹ́. Ìwọ náà dàníyàn fúnra lára tiẹ̀ náà. Ìwọ náà dàní ẹ̀síwájú Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Bismillahilladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa sami'un alim. اللهم أنت لها ومنك لها أجلياتنا بسم الله الرحمن الرحيم. ما يفتح الله للناس من رحمة ولا ممسك لها من Sàrífùdín وليوسف في باب مالك استغى إن سعادة كلها أصلت لا حول ولا قوة إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اسمي عبد الرزاق شريفي. قال رسول الله صلى الله عليه وسلم إذا أردت علما فانظروا القرآن فإن فيه علم الأولين
والعائلين وقال أيضا اقرأوا القرآن فإنكم توجهون عليه بكل حرف منه 10 حسنات أما إن لا